èyí tún ga o pásítọ̀ yìí àtàwọn ọmọ ìjọ rẹ̀ lọ digunjalè ni wọ́n bá mú wọn. ọ̀dọ̀ àwọn agbófinró agbègbè kan lórílẹ̀‐èdè South Africa ni pásítọ̀ Lincoln Tishauna ẹni ọdún mọ́kàndínlógún kan àtàwọn ọmọ ìjọ rẹ̀ méjì ọ̀gbẹ́ni Innocent Chigwaza ẹni ogójì ọdún àti ọ̀gbẹ́ni Johannes Matema ẹni ọdún méjìdínlọ́gbọ̀n wà báyìí. ẹ̀sùn pé wọ́n lẹ̀dí àpò pọ̀ láti lọ sórílẹ̀‐èdè Zimbabwe láti lọ jí mọ́tò ayọ́kẹ́lẹ́ Nissan Atlas kan lọ́jọ́ kẹta oṣù kìíní ọdún 2024 yìí ni wọ́n fi kàn wọ́n. Aláròyé gbọ́ pé gbajúmọ̀ pásítọ̀ ọ̀hún máa ń sọ àsọtẹ́lẹ̀ gbáǹkọ́gbì nípa ohun tó máa ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé. ó gbajúmọ̀ dáadáa láàrin ìlú tó bẹ́ẹ̀ tó fi lọ́mọ ìjọ tó pọ̀ lágbègbè tó ní ṣọ́ọ̀ṣì sí báyìí. ṣùgbọ́n níṣe ni pásítọ̀ yìí gbéra kúrò nílùú rẹ̀ tó sì lọ sílẹ̀ Zimbabwe láti lọ jí mọ́tò kan gbé. bó ṣe gbé e wọ̀lú ilé ọ̀kan lára àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ló lọ tọ́jú mọ́tò ọ̀hún sí tí wọ́n sì ń wá àwọn oníbàárà tí wọ́n máa tà á fún. kò pẹ́ rárá táwọn ọlọ́pàá orílẹ̀-èdè Zimbabwe fi tọpasẹ̀ mọ́tò ọ̀hún wá sílé tí wọ́n gbé e pamọ́ sí nítorí pé ẹ̀rọ kan wà nínú mọ́tò ọ̀hún tó lè jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n gbé e pamọ́ sí táwọn adigunjalè yìí kò mọ̀. wọ́n gbá pásítọ̀ àtàwọn ọmọ ìjọ rẹ̀ méjì ọ̀hún mú wọ́n sì dá sẹ̀ríà fún un níta gbangba ni wọ́n bá fà á lé àwọn ọlọ́pàá agbègbè náà lọ́wọ́ wọ́n sì wọ́ mọ́tò ọ̀hún padà sọ́dọ̀ ẹni tó ní lórílẹ̀‐èdè Zimbabwe. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.